One thing that you guys have forgot, a real and original Fulani man, you will never ever see him with an AK-47 inside bush. Never. A real Nigerian Fulani man, you won't ever see him with an AK-47 inside bush, except stick and a cutlass. This cutlass, we are using it to cut a tree or to survive with our cows, because you know there's a wild animal that can kill our cows. If we don't have this cutlass, we cannot save our cows. So it will not be possible. So we must use this stick or this cutlass. So any person that you see with an AK-47 inside bush, he is not a Fulani man. Please stop calling him a Fulani man. Just call him a terrorist. We know where these guys are. We know where they live. We know their parents. You know them as a government? Of course we do. They live with the same community we live. So why is it difficult to get them? That is the $1 million question that I should ask you. Can we hear very clearly when the guy said Fulani doesn't carry AK-47? He said only what they know is the cutlass and the stick to rear cattle. They don't need AK-47. He said any Fulani man you can see with AK-47, he said don't spoil our name, don't call them Fulani man, just call them terrorists. So I don't know why. You can see the governor of Zamfara as well. He was talking about they know them, they know their houses, they know everything. So what do you want us to do? To fold our arms and they will be hurting us and we shouldn't call for any help? Only Baba Adebayo ti wá jáde o. Wọ́n wá fi àwọn òjò àdúrà, wọ́n rọ̀lé àwọn Fúlàní lórí rẹpẹtẹ. Bàbá tí wá sọ categorically pé wọ́n ní kẹ́ lọ kọ́lẹ̀ o. Wọ́n ní kẹ́ lọ kọ́lẹ̀, kẹ́ lọ write it down. Wọ́n ní wọ́n máa pa Gumi ní ìpakúpa. Wọ́n máa pa ibi ìtì ẹ̀mọ̀ bóyá wọ́n máa pa ní wọ́n ipa Sàdámù, wọ́n máa pa ní ìpakúpa. Wọ́n tún wá ní ọba Yorùbá kan náà máa bá sunkún o. Bóyá ọba Yorùbá máa bá lọ ní o, ọba yóò ní bá lọ ní o, èmi ò mọ̀. Ṣùgbọ́n bàbá Adebayo ní ọba Yorùbá kan náà ó máa tẹ́rí sí Mátayo. Ẹjọ́ ẹja gbọ́kùnrin rẹ̀ láyé ìlẹ́nu bàbá Adebayo, because tí gbogbo àwọn alàgbà bá dìde ogun àdúrà sí àwọn pípò yìí, mo mọ̀ pé tó bá yá ṣàdìgbà kan ṣá àdúrà máa ṣiṣẹ́. But this time around ìran tán rí yìí eléyìí lágbára gan ní Nàìjíríà máa ṣéèkì o. Ẹja àgbọ̀ lẹ́nu bàbá Adebayo. Mo rán àṣẹ jáde sàmì dáadáa o. Amen very well. Sàmì dáadáa o. Amen very well. Wọ́n á padà wá júbà Ọlọ́run ẹ̀. Amen. Ẹ kọ́lẹ̀. Write it down. Ẹ kọ tí mo sọ ẹ̀ sílẹ̀. Write this thing down. Ẹni bá lè kọ kó kọ. Whoever can write it should write it. Wọ́n pe ọ̀gbẹ́ni kan ní Gumi. They are calling a man Gumi. Olúwa wí pé. The Lord said, òun ó pa nípa ìyà. He's going to kill him anyhow. Ẹ lọ kọ́lẹ̀. Write it down. Olúwa ní kí n sọ ni. The Lord asked me to say it. Ẹ kọ́lẹ̀. Write it down. Ẹ kọ́lẹ̀ kí gbogbo àgbáyé gbọ́. And let the whole world hear. Ọba kan bẹ́lẹ̀ Yorùbá yóò sunkún pẹ̀lú ẹ̀. Ẹ kọ́lẹ̀. There is a king in Bẹ́ẹ̀ kò sunkún bí Yorubaland. alààyè. He's going to cry with him. Ṣé ló sunkún bí òkú tó ti kú? He did not cry like a human being. He cried like a dead man. Write it down. Ẹ store ẹ̀ sórí fóònù yìí. Store it on your phone. Bóyá Ọlọ́run wà nílẹ̀ Yorùbá. Whether God is in Yorubaland, Ẹ mọ̀. you're going to know. Nígbà bàbá Oyèlámi wà láyé, When our father Ilami was alive, Áfíríkà mọ̀ pé wòlíì bẹ. Africa knows that there is a prophet. Ẹ bá jẹ́ ayé Ọlọ́run dáadáa, ẹ má máa ṣeré. Let's praise God very well. Existence of God. Tí ó máa jà fún ọ. Amen. We'll be fighting for you. Lórúkọ Jésù, ó yá kó wọnú ayé rẹ̀. Amen. A fẹ́ gbàdúrà ni. I want to pray. Àwọn tí ń yọ wọ́n lẹ́nu lórílẹ̀-èdè Those who yìí. is stopping us in this nation. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run. Holy Spirit, authority of heaven. Jẹ́ kí wọ́n bá òkú kẹgbẹ́ pọ̀. Let them be compared with the dead. Àwọn tí wọ́n kó láàrin ènìyàn. Those that live human beings. Tí wọ́n lọ ń gbé inú igbó.
igbó. And they live in the forest Láti máa pààyàn kiri. to keep people anyhow. Tí wọ́n lọ ń dúró sí express. And they stay as desperate Láti máa pààyàn kiri. to keep people anyhow. Láti sọ odidi ìdílé di ahoro. To make it, to turn the family to Ẹ̀mí an mímọ́ àwa ké pè we ọ́. cry unto you. Dá wa lóhùn. Answer us. Fikú yanjú wọn. Use them to Ó yá ẹ pé Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Sami, just Christian. In Jesus' name, our Lord. Ẹ jókòó. Have your seat. Àwọn mẹ́mbà wa nílùú òyìnbó. Our members in overseas, Wọ́n bá sẹ́ndì kankan sí mi. they sent something to me. Ẹnìkan náà tún sẹ́ndì the same thing. Another person sent the same thing. Àwọn èèyàn kan wá ń sẹ́ndì, wọ́n ṣà ń sẹ́ndì nǹkan oríṣiríṣi. Just sending it to me. Mo gbádà sórí bọ̀dá tó wà níbi kọ̀tún mẹ́. I'm going back to that our brother article. Ẹnìkan wá pè mí. Someone was calling me. Ó ní dáàdì. He said, Daddy, Ṣé mọ̀ pé nǹkan tó dé bá wa ní Nàìjíríà yìí? you know what happened to us in Nigeria? Ó ní bo ni wọ́n wà? I said, where are you? Ó lóun wà ní Canada. There's in Canada. Kí ló dé bá wa ní Nàìjíríà? What happened to us in Nigeria? Ó ní dáàdì, ọmọ Nàìjíríà lèmi náà. That is also a citizen of Mo nígbà Nigeria. tó wá ta ní nǹkan dé bá báyìí. Then what has happened? Who is the person that something has happened to? Ó ní ṣé mọ̀ pé ẹ̀yin àti TB Joshua ti sọ. He said, that you and Chief Joshua, you've said it. Mo ní yèmí wọn náà pẹ̀lú àwọn tó hate TB Joshua gbà ẹ̀. I said, you're one of those that hate Chief Joshua then. Ó ní kò yá wọn náà ni. He said, he does not understand then. Ó ní kí ni kókó tó fẹ́ pè mí I nísìnyí. said, why are you calling me now? Bí wọ́n gan lọ ta TB Joshua. You are the enemy of TB Joshua. Ó ló ga o. He said, so serious. Ó lẹ́sà ẹ̀dẹ̀ tíjọ sọ gbogbo kí àsọtẹ́lẹ̀ yìí ti jáde. So this prophecy has probably been out before. Ó ní ìgbà tẹ́ ti wà ní Fágbàlẹ̀ tí ń sọ prophecy. He said, you've been saying this since when you were at Fagba. Kí ló fẹ́ mú jáde I said, ní? what do you want to bring out now? Ó lóun tóun fẹ́ mú jáde ni wípé Then what he wants to bring out is that, ẹ má bínú. say, don't be angry, Ṣé Ọlọ́run ò lè gbọ́ tiwa mọ́ ni? that can't God hear us anymore? Ọlọ́run ń gbọ́. I said, God, do answer. Àti ò bá gbọ́, If he does not answer, yóò ti dàrú kọjá Sùdánù. it will have been worse than what is happening in Sudan. Ó gbọ́ tiwa ló ṣe wà níwọ̀nba tó wà He's yìí. answering us, that's where he's so little. Ó ní bàbá,
He said, Father. Ẹ jọ̀ọ́. He said, please. Irú ọwọ́ tí Ọlọ́run náà ní orí òkè Èdó lọ́jọ́ yẹn ẹ jẹ́ ká ẹ lò ó. He said, the kind of hand God stretched at Edo Mountain, then let's use it. Use it. Ìwọ jókòó sọ́hùn. You are seated in Canada. Ó ń pè wá ń bí. You are calling us here. Nígbà tí ìlú bá wà òkè ẹ ṣe kí ni? When the country is okay, you come back. Ẹ̀yin sá fún kú. You ran away from death. Àwa dẹ̀ ń forí lakú fún yín. And we will continue the struggle. Tó bá fẹ́ ká gbàdúrà ó wà. If you want us to pray this prayer, you come. Ọlọ́run lè tara tiẹ̀ náà ṣe. God can do it through you. Ó lọ́lọ́run ò pé wọn. He said God did not call him. Praise the Lord. Hallelujah. Ó ní bàbá yín lọ́lọ́run pè. Àwa mọ̀ kó pè yín. He said, sir, you are the one that he called. We know that he Ọlọ́run pè called yín gan. you. Ọlọ́run ò pé wọn. He said God did not call him. Mo ti ní láyé mi. Orí òkè tí mo ti bá yín lọ yẹn ni mo lọ mọ́ mi ò lọ mọ́ títí Jésù àfi dé. And he said, the mountains he has followed you to, that's the only one. He will not go to another one anymore. Ẹni mo lọ abẹ́ kí n lọ ní ìsìn. So where do you want me to go now? Ẹ̀yin lọ́lọ́run ní kó máa lórí òkè kò sọ pé káwa máa wá sórí It is òkè. you that God asked to be going to mountain, not me. Mo fẹ́ ká gbàdúrà. I want us to pray. Ọlọ́run fà mí wọ̀n. God, let there be a sign. Fún àwọn àyànfẹ́ lórílẹ̀‐èdè. For we, your beloved in this nation. Praise the Lord. Hallelujah. Ẹ rí pé mi wàá bá wa gbàdúrà gbogbo wa generally. Because I had not come to pray general prayer. Ọlọ́run bá gbé bùkún fún ẹ tó sọ ẹ́ di billionaire tí ogun ń jà lórílẹ̀‐èdè ṣé wàá rówó ọ̀nà ẹ̀yin kan tí ẹ̀ máa naná ẹ̀ nà ó mọ̀ pé ẹ̀ nà ṣe bẹ́yìn ni praise the Lord. Hallelujah. Ó mọ̀ pé ẹ lọ port àbẹ́ẹ̀ni lọ sí port àpòjẹ́rìí ẹ gbọ́dọ̀ lọ ni praise the Lord. Hallelujah. Àbí engineer àbẹ́ẹ̀ni lọ sí Ládìpọ̀ ẹni lọ Ládìpọ̀ mo jẹ́rìí ẹ máa lọ ọmọ wa ń lé ìyàwó ṣe kí ni ṣùgbọ́n ẹ̀yin ni ẹ̀yin dẹ̀ jókòó lé àwọn bàbá fẹ́ lọ forí lakó tẹ́ jẹ praise the Lord. Hallelujah. Kò lè jọra wọn. It can't be the same. Nígbà ayé June 12. The time of June 12. Ẹnìkan bá fún gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run lówó lórí òkè. And someone blessed all ministers on the mountain. Ló kàn pé ó fún gbogbo owó gidi ni o. Good amount. Òkè ò ṣe é bọ́lẹ̀. Àárín ìkanra. We can alight, nothing to buy. Àárín ìkanra. Nothing to buy with the money. Tá a bá jí lọ sóko lóko láàárọ̀ ká a fẹ́ ra àgbàdo raṣu. Àwọn tó lóko gan wọ́n tún máa ya àgbàdo yẹn wọ́n á ya fún ẹ máa ṣe kí ni ẹ máa kó lọ. Wọ́n rò pé tógun yẹn bá dé àwa la máa wá kọ́kọ́ káwọn mọ́. Àjàgbàdo afẹ́ kú. We're eating maize. Anyhow. Gbogbo stage gangan àgbàdo òórùn lára wa ni. When we got to a stage, it was smelling. Orílẹ̀-èdè bá dàrú, ẹrù pa àlàáfíà yóò wà ní. If there is chaos in the nation, there will be no peace. Orí ọ̀fẹ́ pé. The grace that Yorùbá ní Ọlọ́run. Yoruba land has God. Bí o ti ṣe jẹ́ kí ohun tó ń ṣẹlẹ̀ wọ̀nyí, gbogbo ohun tó yẹ kó ṣẹlẹ̀ ni ò fi ṣẹlẹ̀. That's why all that has to happen was not happening. Ẹ bá fi dáadáa yíbò. If you want to go by the Easterners alone, Ẹ̀yin náà ò rí bọ́ ṣe ń para wọn ni. can't you see how they are killing themselves? Ẹ rí bọ́ ṣe ń gbógun tira wọn. How they wage war against themselves? Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ kí náà pé ìgbà àwọn yíbò yìí Biafra. This is not Biafra era. Eléyìí tí wọ́n ń ṣe yìí wọ́n para yíbò ń pa yíbò. They are killing themselves. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Ẹ bá jẹ́ kí n tàn yín o.
Don't let me deceive you. Nǹkan mo fẹ́ sọ o. I want to say something. Inú gbogbo ẹ̀yà kì í ṣe Nàìjíríà, gbogbo ẹ̀yà tó wà l'Áfíríkà. Among all tribes in Africa, Yorùbá wọn ò ní ẹ̀mí máa ta ẹ̀jẹ̀. Yoruba does not have the mind to spill blood. Torí wọ́n á sọ fún ẹ pé ilé làákọ́ máa wo ká tó sọmọ lórúkọ. They'll tell you have to look at the home before you give the baby a name. Yorùbá wọ́n calm. Yoruba as a tribe, they are calm. Yorùbá wise. Wise. A kàn like ara wa ni o. But we don't like ourselves. Ṣé gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá? Other tribes are good too. Ẹ má jẹ́ ntàn, ìwà kan náà ló wà nù wa. They're all of the same behavior. Ẹ gbàgbé pé Ondo state o, Ekiti state o, Lagos state o, Ọ̀yọ́ state o, Ọ̀ṣun state o, Ogun state, ìwà kan náà, ẹ̀mí ọ̀tẹ̀. The spirit of rebellion. Ẹ̀mí kẹ́ni má ní. Àfẹ̀mí. Others should not have just selfishness. Ẹnìkan lọ òkè káwá bá ṣe máa ṣe kí ni. Self-centered, trying to put others down. Pé káwá máa gbébọn yẹn. Bàbá Rashidi máa yìn ẹ́. Yorùbá ò ní í ṣe. Wọ́n lè máa dènà nínú ẹ̀mí òkùnkùn o. Kọ́ máa gbógun tì ẹ́ lóru. Kọ́ máa bá ẹ rẹ́rìn lọ́sàn-án. Yorùbá níwà yẹn lọ́wọ́. They can wage war against you in the night but laugh with you in the afternoon. They have that behavior. Yorùbá dá púpọ̀. Yoruba tribe is very good. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. But ìlú kan wá wà ní Yorùbá. Then there's a town in Yorubaland. Wọ́n kọ́ni. They're very cunning. Àwọn ló kó wàhálà bá Yorùbá. Àwọn ní Ọ̀yọ́. They're the one that put us in trouble. That's Oyo. Ẹ tí mọ gangan. Ṣé ẹ rò pé lásán làdúrà tẹ́ ń gbà ni? Ọ̀yọ́ kọ́ni. Oyo is very cunning. Ẹ gbórúkọ tó ń pè wọ́n ni. Ọ̀yọ́. Ọmọ Ọ̀yọ́ nawọ́ sókè ń bí. Ọ̀yọ́ ló ti wá nawọ́ rẹ. Ọ̀yọ́ lẹ ti wá. Ẹ jókòó, ẹ má dìde, ẹ má jẹ kán. Ọ̀yọ́ ni yín. Ó tiẹ̀ dáa. Praise the Lord. Hallelujah. Ọ̀yọ́ ni yín. Ọ̀yọ́ gangan. Aláàfin Àtìbà. Àbí? Ẹ gbélé. Bẹ́ẹ̀ ṣé ohun tí mò ń sọ yìí ṣé rọ́ ni? Má parọ́, má tún yí mi, ṣé rọ́ ni? Ẹ jókòó màmá, ṣé rọ́ ni mò ń pa? Ṣebí wàá yín nìyẹn? Má tún lọ. Ní sùsùsù. Mo ní ìwà yín kọ́ yẹn. Ó ní bẹ́ẹ̀ o sọ síta ká gbọ́. Bẹ́ẹ̀. Ta ló ta gbogbo Yorùbá fún Fúlàní? Ọ̀yọ́ ni. Kí ni Ìlọrin? Ọ̀yọ́. Tó tọrọ ní kéèyàn má sọ òun. Ẹni kò ní mọ́ra, ẹni fẹ́, bẹ̀ síra yín kò sífẹ̀ẹ́. Àlejò lẹ nífẹ̀ẹ́ sí. You have a hospitable spirit, you have love, but there is no love among yourselves. Àwọn kan wà nílùú yìí, tó ní ìlú yìí gan, Àwórì ló lè kó. It's Awori that owns Lagos. Tẹ́ ẹ bá ka gbogbo ilé Àwórì ní gbogbo Èkó yìí bóyá ló tó 20 mọ́. Well, if you count the number of their houses, it might not be up to 20. 20 tí mo sọ 20,000. Bóyá ní gbogbo ilé wọn tó 20,000 mọ́. Ẹ sà, agboolé báyìí.
A family like this. Kó lórí ẹbí bímọ kó fẹ́ ṣèkómọ. Yóò tagbolé yẹn. A sì fowó yẹn ṣe kíni? A fi ṣèkómọ. Ẹ tán. Kò bá dẹ̀ gbọ́mọ sórí káńtà lọ́la kánjọ́ máa sún bẹ́ẹ̀. Kò rán wọn. Ṣùgbọ́n Yorùbá ní ìbẹ̀rù ìtàjẹ̀sílẹ̀. Yoruba has fear not to speak blood. They have fear not to speak blood. Àti máa tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. They have fear not to speak blood. Àdúrà la fẹ́ gbà ọ́. We want to pray. Amen. Amen. Amen dáadáa. Amen. Gbogbo àwọn tí ní wá lára lórílẹ̀-èdè. Those that are afflicting us in this nation. Mo rán àṣẹ jáde. And send forth authority. Ọ̀kọ̀ọ̀kan. One by one. Ni wọ́n máa yọ bí ọmọ wọ̀. Amen. Ẹ jẹ́ gbàdúrà. Let's pray. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Àṣẹ ọ̀run. Authority of heaven. Pè wá níjà. Fight for us. Pè wá níjà o. Fight for us. Pè wá níjà o. Fight for us. Pè wá níjà o. Fight for us. Fún wa ní ìṣẹ́gun Give lórílẹ̀-èdè. us victory in this nation. Ó yá ẹ pé Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.